tí n bá fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ láwùjọ orin ni mo máa ń kọ ṣùgbọ́n mi ò fẹ́ kọ orin tí èmi máa ń kọ ní ṣọ́ọ̀ṣì níbi tá a wà yìí orin ṣẹ̀ǹṣe á sì jọ kọ náà ni ó yá o. Owó ìfàlà fi ń kọ́lé. Owó ìfàlà fi ń kọ́lé. Owó ẹrù la fi ń ra ọkọ̀ o. Owó ìfàlà fi ń kọ́lé. Owó ìfàlà fi ń kọ́lé. Gbogbo yín ẹgbẹ́ Owó ìfàlà fi ń kọ́lé. Owó ẹrù la fi ń ra ọkọ̀ o. Owó ìfàlà fi ń kọ́lé. ṣe ọjọ́ kò. Mo kí ẹ̀yin àgbà oyè tẹ́ wà ń bì. Mo kí gbogbo ẹ̀yin ológun. Mojúbà bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Mo kí gbogbo àwọn alágbára ìlú yìí pátápátá. Mo wá fi àkókò yìí kí ìyá Ọ̀ṣun Dayọ̀ pé o kú oríire, o kú ọdún, o kú ìyèdún, ó yẹ ọ́ kò sì ní yẹlẹ̀ láéláé, o ò ní dààmú. Àwọn kan mọ̀ wò ọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́bọ ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ wà níbí tẹ́ ẹ rí arábìnrin kì í ṣe ẹlẹ́bọ, oníṣẹ̀ǹṣe ni. Kì í ṣe ẹlẹ́bọ, oníṣẹ̀ǹṣe ni. Ìṣẹ̀ǹṣe sì ni àgbà. Bí àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá ṣe mọ̀ ọ́. So therefore mo kí ẹ o kú oríire. Ọdún àkọ́kọ́ tí wàá kọ́ ṣe ni bó o bá gbàgbé mo sọ fún ọ pé màá wà lẹ́yìn bí kése ń wà lẹ́yìn abuké bẹ́ẹ̀ là á dúró àwọn àlùsì dúró. Èní ìsọjọ́ ìpàdé wa gbogbo ẹ̀yin àlejò tí ẹ wà ń bí tó bá jẹ́ pé òní lọ́jọ́ ìpàdé wa ni gbogbo olóyè wa ó yẹ ká lé ní 64 tó yẹ ká wà níkàlẹ̀. So ẹ̀yin tí ẹ wá mo kí yín jókòó, mo kí yín, mo kí baálẹ̀ Ọlọ́ṣun láti ìlú Ìwó, Ọ̀yọ́ ni Ọ̀yọ́ Aláàfin, ọmọ bíbí ìlú Ìwó. A kí yín o, ó kí gbogbo ẹ̀yin abiyamọ tí ẹ jẹ́ oníṣẹ̀ǹṣe tí ẹ sì jẹ́ Ọlọ́ṣun, tẹ́ ẹ jẹ́ kójú ó ti ọmọ yìí, tẹ́ ẹ jẹ́ kójú ó ti wá. N làwọn kan mọ̀ sọ látàárọ̀ wọ́n tún gbé òrìṣà dé, wọ́n tún gbé wàhálà dé. Ayọ̀ ni wọ́n kó wọ̀lú o. Ṣé rí ohun tí èmi rí lè ní o níbí o, mi ò mọ̀ pé nínú generation tí a wà yìí a sì ní àwọn ọmọ kan tí wọ́n jẹ́ ọmọ kéékèèké tí wọ́n sì pa ìṣẹ̀ǹṣe tí wọ́n pa mọ́ tí wọ́n sì wà ní ìṣẹ̀ǹṣe mo yẹ ṣe rí ni. Mo rí àwọn ọmọ kékeré tó jẹ́ pé wọn ò tí ì lọ́kọ tó bá sì pẹ́ nísìnyí ẹ máa wá ọkọ fún wa bí. Ẹ má ṣe mistake o, ẹ bá fẹ́ ni tí ò ní gbà yín láàyè
ẹ bá fẹ́ ẹni tí ò ní gbà yín láyè ìṣẹ̀ṣe ó lè hun yín o. ìran ní àti àwọn àjọsọ àwọn baba ńlá yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wa. àwọn India tàbí àwọn Chinese olómọ ṣe irú kan tí èṣù láògìrìkò olómọ ṣe irú kan tí wọ́n ṣe yẹn. àmọ́ yóò dáa fún ọ̀rọ̀ báyìí. Yes. àwọn nǹkan tí ẹ ń ṣe yìí owó gidi tààrà ni. ìgbà tó ní Ṣàngó èṣù Ògún ìgbà tí ó ní Ológun tí wọ́n ṣe tiwọn mo rí bíi pé níbo ni wọ́n ti kó àwọn ọmọ ẹ̀ wá ṣùgbọ́n bàbá tó jókòó tì mí olóyè tó jókòó tì mí ó yẹ kí n mọ̀ pé àwọn ọmọ ìlú yìí tó mẹ́ta àbí mẹ́rin lọ àwọn ẹ̀ tó ṣe kí nìyẹn kí lẹ wá fún kí ní ìpamọ́ sí láti jọ yìí. Gbèsè kìlú wa ní sọ́lú yẹyẹ ọmọ ajé kó gbó ojú jàjàjà kókó wọn nílùú sọ́lú rí. Ẹ má jẹ́ abú ẹsẹ̀ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ tiwa. Ohun tí mò ń sọ náà ni wípé ṣe rí ẹ̀yin tẹ́ bá bú mi ẹ bú mi níwọ̀n. kò tí ẹ̀ sí èbú. Àti orí ẹsẹ̀ mi. Àti orí fóònù ni àti orí ibi tẹ́ bá ti sọ̀rọ̀ mi ẹ sọ níwọ̀n. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àṣẹ àṣẹ òun náà ni wípé ohun tó gbé mi nílẹ̀kẹ̀ oyè ọba lọ́rùn òun ní ìṣẹ̀ṣe o. Ẹ ṣeun. Eléyìí ni àkọ́kọ́ ọdún Ọ̀ṣun tí a ṣe ní Ìsànlú Ìsìn. Ní àná tí ìyá Ọ̀ṣun tó ló ń bẹ̀rẹ̀ prógrámù yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹgbẹ́ ilé ìdàdà torí ìgbà mìíràn wà tó bá dáàrin yóò ṣe ṣe kẹ́ mọ́ ọmọ bó ṣe jáde. Wọ́n ń ṣe ìkan níran bàbá rẹ̀ nílé wọn kójò mọ́rọ̀. Àwọn ọmọ òjò pa gógó ni wọ́n ní Ìsànlú Ìsìn. Ìyálọ́jà sẹ́rọ̀ ni àbí ní ìyá Ọ̀ṣun ti Ìsànlú Ìsìn àwọn ọmọ òjò pa gógó ni. So ohun tó ń ṣe yìí kì í ṣe pé bóyá ó rájú ká kò rájú ká wá ṣe ìṣẹ̀ǹṣe ìran bàbá wọn ọmọ òjò pa gógó. Mo ń sáré láti máa bọ̀ láti Ìlọrin lánàá pé
tó jẹ́ pé ojú mi lè fi máa bẹ̀rẹ̀ prógrámù àná ṣùgbọ́n nígbà tí màá dé òró àti rí sáì pé òjò ti ń rọ̀ ní Ìsànlú òjò tí ì dé òkè onígbín rárá kò dé Ìjàrá Ìsànlú òjò ti ń sán pọ́npọ́npọ́n òjò yẹn dẹ̀ pa mí wọnú ilé òjò yẹn ń rọ̀ làwọn gan gbogbo wọn òun ni wọ́n fi wá bá mi nínú ilé ọ̀dọ̀ mi lánàá Lómìdòyìn kò ní wọ́ o gbogbo yín pátá ìṣẹ̀ṣe kò ní bu yín lápá ẹ̀yin ọmọ Ìsànlú tẹ́ wà tẹ́ ṣe tẹ́ gbèsè lárugẹ lẹ́ni lágbára lọ́wọ́ Ọlọ́run yóò dà fún gbogbo yín ẹ̀kọ́ ìtìjú kúrò agbára ń bẹ àṣẹ àwọn arúgbó lèmi tẹ̀rù gbogbo ya wọ́n tún ní agbára àṣàgbára ń bẹ láwọn ọmọ kéékèèké agbára ń bẹ tó mo kí wa pé a kú ọdún a kú ìyèdún mo ń fi àkókò yìí wá sọ wípé gbogbo ẹni tó bá mọ ìṣẹ̀ǹṣe tó bá ní ìṣẹ̀ǹṣe lọ́wọ́ tó jẹ́ ọmọ Ìsànlú tó jẹ́ àlejò Ìsànlú tó lè fi ṣàdúrà tó lè fi mú ire wọ̀lú kó jáde o. ẹ ṣé ẹ̀ẹ́dùn àwa la lónìí. so fún di eléyìí bàbá rí ẹnikẹ́ni tó bá kọ̀ndẹ́mù ọmọbìnrin tàbí tó kọ̀ndẹ́mù ó tá a ṣe lénìí àwọn alálẹ̀ ó bàjá o. mo kí wa a kú ọdún o a kú ìyèdún ẹni wá sí ọ̀pọ̀ ìláyé o a rí iye Ọ̀ṣun ìlú wa ìpẹ́ o ìṣẹ̀ṣe onípa ẹni Ìsànlú o. nílẹ̀ gbóná gbogbo ilẹ̀ gbóná mọ̀ pé nílẹ̀ ìsìn Ìsànlú ìsìn làgbà níbi gbogbo tradition something Ìsànlú ìsìn làgbà. ẹ̀yin eléégún ẹ má ju aṣọ eégún yín nù ẹ̀yin oníṣàngó ẹ má gbàgbé ẹ má pírátìsì ọjọ́ kan náà kẹ́yìn náà jáde kẹ́ni ẹ fẹ́ ṣe kínní ẹ̀yin ó tún kú mbẹ́ ẹ má ṣe níjọ́ òun eégún ọdẹ láyẹ̀wò Ògún òsè oko Ọbàtálá àti kádásọ dá. àwọn oníbàtà àwọn onídùndún gbogbo àwọn nǹkan tí a fi múlé ayé dùn àtàwọn eléwì àwọn olórin ọdẹ àtọ́sùjálá gbogbo àwọn nǹkan yìí a nílò rẹ̀ lákòókò yìí. mo máa fi orúkọ bo ọba kan nílẹ̀ Yorùbá bàbá wa wọ́n sọ ìtàn yẹn fún wa wọ́n ní àwọn àti ọba yẹn jọ travel lọ sí Brazil àga tí ọba tí bàbá ńlá bàbá ọba yẹn fi jókòó àwọn òyìnbó Brazil ni wọ́n wá rà nígbà tí wọ́n da ìṣẹ̀ṣe nílùú yẹn lóní dárúkọ ìlú yẹn nílẹ̀ Yorùbá láyé jọ́hun àwọn òyìnbó ni wọ́n rà á wọ́n wá lọ sí ìlú yẹn wọ́n kàn lọ ṣe tourism kọ́kàn lọ wo àwọn nǹkan bí wọ́n ṣe rí orúkọ bàbá ọba tí ó tẹ̀lé bàbá wa yẹn lọ wọ́n ṣe rí orúkọ rẹ̀ nìyẹn. ẹ jẹ́ ká fi ọ̀wọ̀ fẹ́ni tí ọ̀wọ̀ ń ṣe títí ẹ̀ wọ́n wá ní àlójọ àdérú kankan gbà o. wọ́n wá ní àwọn ìlú àwọn ni wọ́n ta fáwọn òyìnbó ọba yẹn wá lé ní òun ó rà padà owó tí wọ́n ní kó san dọ́là yẹn pọ̀ jù owó yẹn mi ò rántí iye ẹ̀ mọ́ ṣùgbọ́n wọn ò lè avoid ẹ̀ ẹ má jẹ́ ata ìṣẹ̀ǹṣe ẹ má jẹ́ ata báyé ṣe bá yí oníkàmọ́ bá yí
gbogbo ẹ̀yin tẹ́ nílé ayé ẹ má jẹ́ kí ayé bàjẹ́ mọ́ wa lọ́wọ́ o. Ọlọ́run ló láyé, Ọlọ́run ló dá gbogbo wa. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí ẹ̀sìn tèmi, ẹ̀yin oníṣẹ̀ǹṣe ẹ̀ lè gbà á. Now ṣùgbọ́n ọba ba lórí Kábíyèsí o. ẹ tún lọ béèrè ní gbogbo ibi tẹ́ bá lọ pátá òrìṣà kan wà tó yẹ pé kò sí lẹ́ni wúwo àfisàn mi ló wà. Ó ní òrìṣà àgbáàsìn, agbára ìsìnìyàn, ọ̀pá rẹ̀, ara ọ̀pá rẹ̀ ni mo máa ń gbé kiri yẹn. So therefore ìlú yìí àwọn ìlú ṣẹ̀dáyé ni, kìí ṣe ìlú tó ṣẹ̀dá lánàá, kìí ṣe ìlú 19, kìí ṣe ìlú 18. Ìlú yìí ó ti pẹ́ tó ti wà tó yẹ pé mo ṣe jókòó yìí mi ò lè sọ pé ìgbà báyìí ni wọ́n tẹ̀. Ṣùgbọ́n bàbá wa àkọ́kọ́ Àrìnà Orímádégún ẹsẹ̀ kábíyèsí bàbá àgbàlá. Kábíyèsí o. Ifá ni wọ́n fi rìn láti odidi Ifẹ̀. Ifá ló ń tọ̀nà wọn, ló tọ̀nà wọn, ló tọ̀nà wọn. Wọ́n gbé ní ilé agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ nílé Ifẹ̀ ni bàbá yìí ti gbé pẹ̀lú gbogbo òrìṣà rẹ̀. Ara òrìṣà, ara àwọn agbára bàbá yẹn òun ni Àgbáàsìn. Bí wọ́n ṣe ń gbé bọ̀, bí wọ́n ṣe kó gbogbo adé torí ọ̀rọ̀ ìjà ọba ni wọ́n jà sí tó kàn tí mo jẹ kó jẹ ló bínú ló kó gbogbo ẹrù ẹ̀. Ifá ló ń tọ́ wọn lọ́nà, ló ń tọ́ wọn lọ́nà. Ẹ̀yin Ifádé yìí ń bolẹ̀ wà. Ẹ ti dànù, ẹ ti gbé gba wòlíì. Now títí wọ́n fi wá dé Ìgbólé, láti Ìgbólé wọ́n dé Àjàgbó, láti Àjàgbó wọ́n wá dúró ní Òkè Àgbọ̀n. Ìyẹn ọba àkọ́kọ́. Tí ẹ bá wo Olúsìn Palace kí ní háàkì ẹ rí i pé Adéṣẹ̀mbáyé olówà láàrin yẹn. Ara kan tó ń gbé débi ìlú òṣèṣe òṣè parẹ́ ní Ìsànlú. Abádélu mìíràn ò nílẹ̀ ẹ̀sìn tí wọ́n bá sọ pé àwọn ògbàṣẹ̀ṣẹ̀ láàyè. Àwa Ìsànlú èmi ọba Dr. Solomon Olúgbénga olóyè tó Olúsìn Sámúsì faramọ́ pé kí ìṣẹ̀ṣe kó máa tẹ̀síwájú. Pàápàá jùlọ ọdún àti ìgbà tí ìyá Ọ̀ṣúndayọ̀ yìí tó bá ti fẹ́ ṣe nǹkan mo fẹ́ kí gbogbo wa ká sùúrù mọ́ nítorí pé lẹ́yìn ọdún yìí ire wọlé. Ẹni tí yóò rọ́mọ bí yóò bímọ. Kódà èmi gangan ìyàwó mi kan ó bí bẹ́tà. Yóò bí bẹ́tà. Ìyẹn lẹ́kọ̀ọ́ ẹ̀dá mo ní ìyàwó mi ó bí bẹ́tà. Èyí tó ọmọ kọ́ o, èyí tó ọtí ìrí rárá. Méjì nínú wọn yóò jọkùnrin, ìkan yóò jóbìnrin. Gbogbo aláìsàn tó bá wá tàbí tó wà tàbí tó gbọ́ tó wo ilé ní tó wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ni àsán wọn lọ. Àṣẹ àṣẹ ìwọ́dọ̀ sàṣẹ sàṣẹ sàṣẹ. Ẹ ti ní lókèrè, ẹ ti ní lókèrè, ẹ ti ní lókèrè, èyí ẹ̀rí ni àwọn ọmọ. Ẹni tí àwọn Sátánì gbé ikú lé lórí kó sì kú ọ̀rẹ́ ìdànù lébà. Ọmọ tí ò múnú ẹ̀dùn wá bí ọmọ
látẹ̀ní lọ inú ọmọ ọdún lórí ọmọ ya ìyàwó ọmọ tó wà lẹ́gbè tó dàbẹ́ ni pé àárín wọn àtọkọ rẹ̀ ó ń dàrú látẹ̀ní lọ mo sọ ní àṣẹ agbára tí àwọn bàbá ńlá mi wípé àárín àwọn méjèèjì yóò tòrò lórí ọmọ òní sunkún lórí ọmọ òní sunkún àṣẹ ìwọ náà ṣàṣẹ kábíyèsí ló ń ṣàdúrà. wọn ò ní gbé ó sí ọmọ wa bá ọ nílé. àṣẹ 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 àṣẹ. ẹ̀yin tẹ́ ẹ wà lọ́jà ẹ mọ tàtàyè o. àṣẹ. gbogbo yín o ẹ dèrò o ẹ ní sọ́ọ̀tì o bẹ́ẹ̀ tẹ̀ fẹ́ tá a ṣe yìí ó ti di dandan òní ó ti àjẹ ọjọ́ ọjà ìgbà tí wọ́n kọ́kọ́ mú kan lọ́jà ata ni wọ́n mú mo ní lágbára lọ́wọ́ Ọlọ́run ayé òní ni yín lára. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo ọjà tẹ bá ná ẹ ní jẹ gbèsè wálé. àṣẹ ọkàn yóò sì ní jáàmù. àṣẹ. bá ti wí ló máa rí bá ti wí. èyí tí ẹ wí yẹn àrọ̀ máa bẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ abẹ́ ìgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni wí ló máa rí bẹ́ẹ̀ni. àwọn sọ́lé máa ọmọ mi kàn àti ìpàgọ́ ilé ẹ̀ka ọmọ mi kàn ó. àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ tó lọ́wọ́ àwọn mi kàn àti ìpàgọ́ ilé ẹ̀ka èmi tó rí yìí rẹ̀ bá jẹ́. Sẹ́rí ibi tẹ́ bó sí náà ẹ̀mẹ́ ti lọ lórí pé ìjọ ń bẹ lẹ́sẹ̀ yìí ìjọ ń bẹ lẹ́sẹ̀ náà yóò máa wáyé ìṣòro nígbà wá ìtoríkì àti ìṣòro ọ̀fẹ́ ṣùgbọ́n ẹni tó nìkan ó yẹ ká yẹ sí àbí òye ká yẹ sí ni oníkan ló ṣe wíwà sí yíká oníkan yìí èdè ọ̀dà oníkan wọn ni ẹ̀rọ jòkó wọn ní yóò máa pè yín kò tí ì tàn yín ṣùgbọ́n tí ló wà ọ̀dà nílẹ̀ yìí ìyá wa Ọ̀ṣúndayọ̀ ọmọ arójòdòyè ọmọ wọlé tejiteji mo fẹ́ jáde nọ́mbà dálẹ̀ wọ̀ mo ní ẹni ìṣúlẹ̀ bá ṣe kí ní àfihàn ẹja ṣe àfihàn wọn Ìbàdàn sọ pé òjò pàgógó abájọ lè fẹ́ lágbogbo ìlànà òjò pàgógó ni wọ́n lé ní. ẹ mọ̀já wo sọ pé bóyá bákan bàbá wa láyé ló wà wọ́n ti sọ pé kó ọ̀rọ̀ kan á ní ìwọ̀nba ní kẹ́ bú àwọn ọmọ èmi tí mo ń sọ̀rọ̀ náà ìwọ̀nba ní ẹbú náà fẹ́ kú mi ṣe ló ṣe